yìí pé ààrẹ kí la bá ṣe sórí ọ̀rọ̀ àwọn Yorùbá tó pa Kwara yìí. Mo ti try gbogbo effort mi o láti kọ́ mi o. Ìwọ́n wọn àná o gbàgbọ́ngbà gọ́ọ̀nà kò fún kábíyèsí Alaafin. Kábíyèsí Alaafin náà máa gbé gọ́ọ̀nà ó lè ti gbé gọ́ọ̀nà ọlọ́run wọn appreciate ẹ̀ tòun pé kò tàwọn ní ààrẹ kọ́wọ́ àwọn army ní second mechanized division Ìbàdàn wà tí operation yìí. Kí lẹ ti fẹ́? Why should just go to social media to discredit people? Oníkan náà wọ́n ti gbàgbé sínú kan tó máa ń kó olúwo náà tó sọ nínú náà tó sọ̀rọ̀ ẹ̀. Àwọn aṣàkóso délé o. Èmi ò dé bí táyé àwọn tó bí táyé tẹ́lẹ̀ mélòó ni òbí wọn lè mọ́. Ṣé o ṣọba o? Ọba jagunjagun lèmi o. Ṣé o ṣọba ìlú o? Ìkọ́nú àwọn ọba àkọ́kọ́ ìdí ní Kwara àwọn àwọn ti lọ bá pírẹsidẹ́ntì o. Ọ̀rọ̀ lẹ́gbẹ́ gbọ́ yìí. Ìkọ́nú àwọn ọba ló pè mí pé àwọn ọlọ́ba Kwara ti lọ bá pírẹsidẹ́ntì. Pé àwọn dábàá ẹnìkan tó lè gbà wọ́n ní àjọ ìdáta wò. Àwọn lè bá gómìnà ọ̀tọ̀ gómìnà náà lọ bá pẹ́sidẹ́ntì. Tàlẹ́fẹ́ tàlẹ́ lórí tàlẹ́fẹ́ sọ̀rọ̀ lé. Àwọn ọ́fíìsì kẹ́rí tó jókòó lè rí o. Àwọn kan wà tí ò wá ní ìdẹ́gbẹ́ jagunjagun ni wọ́n o. Kọ̀ǹfàmù ni. A mọ̀ fi bọ̀ sí ọ̀pọ̀lọpọ̀ tó jẹ́ alágbára òṣèlú wọn kò bá bí ọ̀tá àkòrí ìkọ̀tà ní lọ́wọ́. Ẹnu bá wá bẹ̀rẹ̀ ní àfà Ààrẹ Onakakanfo yẹn ní ìtẹ̀mọ̀ ọkọ̀ tó ń ṣe. Wọ́n ń jà wọn lóko ní Kwara. Kò wá lọ sókun ó kàn lóko ọgbà dájá kiri. Èmi Kwara tẹ wàyé náà lábẹ́ kẹ lórúkọ ẹrú tẹ̀ pàtàkì àgbà ìlókò ẹrú. Àti Kwara tó ní sọ̀rọ̀ yẹn gan fún àdìgbọ́ ló ń kàn kúrò yìí ni. Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ gbàgbà wà láyé ká yọ ipò ní oko ẹni wọ́n kàdí láàrin. Nuisance. Ọmọ àlè. Èmi àti ṣíọ́mà ni bàbá gbàgbé ìfẹ́ lọ́dún pàkiri bẹ́ẹ̀. Tọ̀sọ́tò kú lè ní àti ṣíàmà yẹn sọ̀rọ̀. Mo lè sọ fún ṣíàmà yẹn, mo ní ṣe ká wá káwá ṣe é ti fi bẹ́ẹ̀ ká lọ opportunity yẹn. Ẹ̀yin tẹ́ ẹ̀ bá fẹ́ gbọ́rọ̀ kẹ́ gbọ́ báyìí. Ọ̀dọ̀rẹ̀lú Fẹ́mi is still the chairman of the local government. Mo ní kẹ́kọ̀ọ́ àkúkọ̀ of the government let us come in. Báà ní ìgbọ́n tó mọ àní ìbílẹ̀ ìwọ́n lọ. Kọ̀ǹfàmù ni. Ṣùgbọ́n ní ilẹ̀ wa ló wà. Wọ́n dà 8 times mo bá ṣe àmàyẹ sọ̀rọ̀ ó dà ní ẹ̀ma ìdí wa o. Oníkan òun bá gómìnà sọ̀rọ̀ mọ́ fún ọba àkùkọ. And the chairman of the local government told me, ó ní gómìnà ti jà pé kọ́ àkùkọ yẹ́rẹ̀ from the chief of army staff wọ́n àkùkọ ẹ̀. Ọ̀rọ̀ ti ní bàbá sọ́lá yìí. Kábíyèsí Alaafin ti pè ní pé ààrẹ kí la bá ṣe sórí ọ̀rọ̀ àwọn Yorùbá tó pa Kwara yìí. Mo ní mo ti try gbogbo effort mi o láti kọ́ mi o. Ìwọ́n wọn àná o. Mo ti gba nọ́mbà gómìnà kò fún kábíyèsí Alaafin. Kábíyèsí Alaafin náà máa gbé gómìnà ó lè ti gbé gómìnà. Gómìnà náà wà appreciate ẹ̀ tòun pé kò tàwọn ní ààrẹ kọ́wọ́ àwọn army ní second mechanized division Ìbàdàn wà tí operation yìí. Kí lẹ ti fẹ́? Why should just go to social media to discredit people? Oníkan náà wọ́n ti gbàgbé sínú kan tó máa ń kó olúwo náà tó sọ nínú náà tó sọ̀rọ̀ ẹ̀. Àwọn aṣàkóso délé o. Èmi ò dé bí táyé àwọn tó bí táyé tẹ́lẹ̀ mélòó ni òbí wọn lè mọ́. Ṣé o ṣọba o? Ọba jagunjagun lèmi o. Ṣé o ṣọba ìlú o? Ìkọ́nú àwọn ọba àkọ́kọ́
ọ̀rọ̀ lẹ́fẹ́ gbọ́ yìí kọ́ mú àwọn ọba ló pè mí pé àwọn ọlọ́ba lọ́ba Kwara ni lọ́ba president pé àwọn dábà ẹnìkan tó lè fà wọ́n ní àjọ Onakakanfo. pé ṣùgbọ́n president òbí fún ọ̀nà àkúrúbà àwọn lè fi bá gómìnà ọ̀tọ̀ gómìnà nígbà lọ́ba president. tàlẹ́fẹ́ tàlẹ́ lórí tàlẹ́fẹ́ sọ̀rọ̀lẹ́. àwọn ọ́fíìsì kẹ́rin tó jókòó lè rí o àwọn kan wà tí ò wá ní ìdẹ́gbẹ́ jagunjagun ni wọ́n o. Confirm ni.